mo mọ̀ pé ẹ̀ ń wò mí ìkan lára àwọn àgbà leaders nínú Oòduà nation nìyí ṣẹ́rin tí mò ń play mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mo ti send ẹ̀ sí yín ẹ jọ̀ọ́ mo máa pè yín láti sọ̀rọ̀ díẹ̀ lórí eléyìí torí pé mo mọ̀ pé kò sí bó ṣe ń lọ tẹ̀yìn náà ò mọ̀ Bishop Adesina tẹ́ bá ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ bóyá n tí mo sọ yìí ẹ ṣì wà lórí online pẹ̀lú mi ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ gbọ́ nǹkan tí mo sọ sà fídíò tí mò ń play lọ́wọ́lọ́wọ́ yìí tí arákùnrin yìí ní àwọn ènìyàn kan èmi mọ̀ pé wọ́n kọ̀ sí bàbá yẹn nítorí pé bàbá yìí tó bá sọ̀rọ̀ ńgbà mi fọ̀rọ̀ ẹ̀ ṣeré so mo mọ̀ pé legit and confirm ni so now ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ listing Bishop Adesina máa fẹ́ kẹ́ listing sí nǹkan tí arákùnrin yìí sọ mo máa pè yín wọlé láti sọ̀rọ̀ lé kémi náà tó sọ ti ọ̀dọ̀ tèmi ẹ ṣé mo dúpẹ́ Bishop Adesina ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ dáadáa. ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ Yorùbá nation kò fẹ́ yí àwọn kan mọ́ wọn ò mọbi tí ọ̀rọ̀ náà dé dúró mọ́ àwọn púpọ̀ ni kò sì mọ̀ bóyá iwájú lọlọ́kọ̀ ń wà wọ́n lọ ní o bóyá ẹ̀yìn ni ọlọ́kọ̀ ń wà wọ́n lọ wọn ò mọ̀ àwọn míì tí ẹ ń sọ pé o ṣàbò bá lè gbè mí ṣe mí bó ṣe bá mi o jàre àgàgà pẹ̀lú àwọn ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tí ń lọ báyìí sílé àwọn lọ́balọ́ba ó ń bẹ àwọn tó ti ṣẹ̀ nínú wọn bẹ́ẹ̀ ló ń bẹ̀ wọ́n sí ìjọba Nàìjíríà pé kí olórí ìjọba náà yọ orúkọ òun kúrò nínú ìwé àwọn ọ̀daràn kí wọ́n yéé fìyà jẹ òun láì nídìí Yorùbá lòun ìjà Yorùbá lòun ń gbè kò sì sí ìdí tí wọ́n fi lè máa fìyà kan jẹ òun. ohun tó dá ọ̀pọ̀ àwọn èèyàn lọ́kàn rú rèé àwọn púpọ̀ wọn sì ń béèrè pé irú èwo ni Ìgbòho ń ṣe yìí kí ló dé tó ń lọ ọbẹ̀ irú Ọọ̀ni kí ló wá lọ sọ́dọ̀ àwọn ọba kí ló tiẹ̀ dé tó ń dárúkọ Tinubu sọ̀rọ̀ yìí rárá nígbà tó jẹ́ àwọn tí ọ̀pọ̀ ọmọ Yorùbá rò pé wọ́n ń ba tàwọn jẹ́ gan-an pé wọn ò jẹ́ kí àwọn débi tí àwọn ń lọ nìyẹn kí ló dé tí Ìgbòho ṣe báyìí ìbéèrè wọn nìyẹn o ní ọ̀kan bí yìí kí a kọ́kọ́ gbọ́ kinní kan yé o ìyẹn ni pé ohun méjì ló wà nílẹ̀ nínú ọ̀rọ̀ yìí ohun àkọ́kọ́ ni ìjìjàgbara ẹ̀kejì sì ni ìdádúró orílẹ̀-èdè ẹni ìjìjàgbara ni láti jà fún ẹ̀tọ́ láwùjọ tí wọ́n bá ti ń fìyà jẹni bóyá wọ́n ń fìyà jẹni gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ni o tàbí gẹ́gẹ́ bí ẹgbẹ́ ni o tàbí gẹ́gẹ́ bí ẹ̀yà kan ni o àwọn alágbára tí wọ́n sì láyà yóò dìde wọn yóò ní rárá ẹ ò lè ṣe báyìí fún mi rárá ẹ ò lè ṣe báyìí fún ẹgbẹ́ wa rárá ẹ ò lè ṣe báyìí fún ẹ̀yà wa àwọn yìí yóò máa bá àwọn tí wọ́n ń ṣèjọba jà láti gba ẹ̀tọ́ wọn tàbí ti àwọn èèyàn wọn lọ́wọ́ wọn irú ohun tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ máa ń ṣe nìyẹn irú ohun tí àwọn èèyàn bíi bàbá Michael Imodu Hassan Sumonu tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà kan máa ń ṣe nìyẹn irú ohun tí àwọn èèyàn bíi Gani Fáwẹ̀hìnmí Wọlé Ṣóyínká Aláwọ̀ Àkábàṣọ̀run Ọmọyẹlé Sowore àti àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń ṣe fún ẹ̀tọ́ ọmọnìyàn nìyẹn irú ẹ̀ náà làwọn tí wọ́n ń jà fún ẹ̀yà wọn bíi Frederick Fasehun bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti Ken Saro-Wiwa Gani Adams àti àwọn ẹlẹgbẹ́ nínú OPC kí ni gbogbo àwọn yìí ń ṣe àwọn yìí ń jà fún ẹ̀tọ́ ara wọn ẹ̀tọ́ ẹgbẹ́ wọn àti ẹ̀tọ́ ẹ̀yà wọn nínú Nàìjíríà òfin fààyè gba irú ẹ̀ dáadáa ìyẹn ló ṣe jẹ́ pé bí ọlọ́pàá bá mú wọn bíríbírí bó ti wù kí wọ́n dààmú wọn tó wọn yóò fi wọ́n sílẹ̀ gbẹ̀yìn náà ni tí a bá sì fẹ́ sọ ní àsọyé o ohun tí Sunday Ìgbòho wá ṣe nìyẹn bóyá ó mọ̀ tàbí kò mọ̀ ohun tó gbé e jáde nìyẹn ajìjàgbara ni Sunday Ìgbòho ọmọkùnrin náà wá láti gbèjà àwọn ẹ̀yà ẹ̀ láti gbèjà àwọn èèyàn ẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ó sì lẹ́tọ̀ọ́ láti sọ pé kí àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn èèyàn ọ̀hún jáde kúrò ládùúgbò àwọn nínú Nàìjíríà ni ọmọ Nàìjíríà náà sì ni wọ́n bí ẹ̀yà kan bá sì ní ẹ̀yà kejì lára lórí ilẹ̀ tiwọn kò sí ohun tó burú tí wọ́n bá lé wọn tó bá jẹ́ níbi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn tó bá jẹ́ ọ̀rọ̀ náà kò jù bẹ́ẹ̀ lọ yóò ṣòro láti fi ìyà àìnídìí kan jẹ Sunday tàbí kí ẹnikẹ́ni máa wá lépa ẹ̀mí ẹ̀ kiri débi pé wọn yóò fi lé e nílùú pátápátá
ṣùgbọ́n gbogbo eléyìí yàtọ̀ gédégédé sí kí èèyàn kan fẹ́ fa ẹ̀yà tirẹ̀ yọ láàrin orílẹ̀-èdè kan. Ó yàtọ̀ pátá sí pé kí àwọn ẹ̀yà kan dìde kí wọ́n ní àwọn fẹ́ fa ara àwọn yọ kúrò láàrin àwọn ẹ̀yà tó kù tí wọ́n jọ ń jẹ́ orílẹ̀-èdè kan. Èyí ni pé ìyàtọ̀ wà nínú ohun tí Sunday Ìgbòho kọ́kọ́ ṣe tó ní kí àwọn Fúlàní jáde kúrò ní ìlú Ìgangan àti ariwo tó wá tẹ̀lé pé Yorùbá fẹ́ kúrò ní Nàìjíríà, Yorùbá nation la fẹ́, a ò fẹ́ Nàìjíríà mọ́, bí Nàìjíríà ò bá gbà lẹ́rọ̀ wọn yóò gbà lélẹ̀. Ọ̀rọ̀mọdé ò mọ àwòdì o, ìyá ẹ̀ ló màṣá, ìyá ẹ̀ tó sì màṣá yìí kò jẹ́rí ẹyẹ oko fín. Ohun tí àwọn díẹ̀ tí wọ́n kó ara wọn jọ ń sọ yìí tí àwọn aráàlú òyìnbó náà sì ń tì wọ́n pé kí wọ́n múra sí yìí, odidi orílẹ̀-èdè kan ló máa ń ṣe é pẹ̀lú owó ńlá àti gbogbo agbára ìjọba. Ìyẹn ni pé tí eléyìí yóò bá wáyé, Yorùbá yóò kọ́kọ́ sọ ara wọn di orílẹ̀-èdè, gbogbo wọn yóò dúró, tàbí ó kéré tán nínú ẹni 10 àwọn 7 yóò dúró pé a kò ṣe Nàìjíríà mọ́, àwọn Yorùbá fẹ́ yapa. Ọ̀nà 3 ló jẹ́ ọ̀nà ńlá tí a lè gbà ṣe eléyìí o. Ìyẹn tí a bá fẹ́ ní Yorùbá nation bí a ti ṣe ń pariwo. Àkọ́kọ́ ni láti yí òfin Nàìjíríà padà. Àwọn aṣòfin tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ni wọn yóò sì ṣe é. Wọn yóò gbé òfin kalẹ̀ nílé ìgbìmọ̀. Wọn yóò kọ́kọ́ fi sínú ẹ̀ pé kí wọ́n yí òfin tó sọ pé ẹ̀yà kankan kò lè yọ ara ẹ̀ kúrò nínú Nàìjíríà padà. Kí wọ́n sì fi òfin míì rọ́pò ẹ̀. Èyí tí wọn yóò sì fi rọ́pò ẹ̀ yìí ni yóò sọ pé ẹ̀yà yòówù tó bá fẹ́ lọ ní Nàìjíríà lè lọ nígbàkigbà tó bá fẹ́. Ohun tí yóò ya àwọn èèyàn lẹ́nu ni pé nígbà tí wọ́n ń ṣe òfin Nàìjíríà láti fi gba òmìnira, àwọn Sàdáúnà wọ́n fẹ́ fi òfin náà síbẹ̀ pé kí wọ́n fi ààyè gba ẹ̀yà yòówù tí kò bá fẹ́ ṣe Nàìjíríà mọ́ kó máa lọ. Àwọn Àsíkìwé ló ní ìyẹn ò dáa. Ẹ̀yà kankan kò gbọdọ̀ kúrò lára Nàìjíríà, ká máa ṣe bẹ́ẹ̀ lọ ni. Ohun tó sì wà nínú òfin Nàìjíríà títí dòní nìyẹn. Àfi tí wọ́n bá sì yí eléyìí padà ni ọ̀rọ̀ náà yóò tó ṣe é sọ lábẹ́ òfin. Bàbá mi Bíṣọ̀bù Adéṣínà ṣe ń gbọ́. Gbogbo aṣòfin Yorùbá yóò wá dìde lọ́wọ́ kan náà pé àwọn Yorùbá kò ṣe Nàìjíríà mọ́, ẹ jẹ́ kí wọ́n máa lọ. Ọ̀nà kan nìyẹn o. Ìrònú tó wà níbẹ̀ ni pé ǹjẹ́ Yorùbá yóò lè kó àwọn aṣòfin ẹ̀ jọ láti ṣe eléyìí bí? Ọ̀nà kejì ni kí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá parapọ̀ lẹ́ẹ̀kan náà, kí wọ́n pè pàdé ńlá níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá yóò wà, níbi tí wọn yóò sì ti kéde pé àwọn kò ṣe Nàìjíríà mọ́, orílẹ̀-èdè Yorùbá làwọn fẹ́ máa ṣe. Ní irú ìpàdé yìí, gómìnà kọ̀ọ̀kan yóò máa jáde pẹ̀lú àwọn aṣojú láti ìpínlẹ̀ tí wọn yóò sì máa sọ àsíá Nàìjíríà kalẹ̀, tí wọn yóò máa gbé àsíá tilẹ̀ Yorùbá dìde. Àmọ́ kí wọ́n tó ṣe eléyìí, wọn yóò ti ní ọlọ́pàá tiwọn tí kò ní jẹ́ ti Nàìjíríà. Bí bẹ́ẹ̀ kọ́, bí àwọn gómìnà náà bá padà délé, gbogbo wọn ni wọn yóò ṣàní kọ̀ọ̀kan. Ìjọba àpapọ̀ sì lè gbé ìjọba pàjáwìrì state of emergency dìde láwọn ìpínlẹ̀ wọn. Wọn yóò yọ wọn nípò kíá, wọn yóò fi àwọn ọmọ Yorùbá míì sí i. Àwọn ọmọ Yorùbá tuntun tí wọ́n fi sí yìí ni yóò sì sọ pé gbogbo àwọn tí wọ́n wá ṣe ìkéde yẹn, ìkéde wèrè ni wọ́n wá ṣe. Ọ̀dàlẹ̀ àti àdàlúrú lásán ni wọ́n. Kò sí ọmọ Yorùbá tó rán wọn níṣẹ́. Àwọn náà yóò kó èrò dìde. Àwọn ọmọ Yorùbá kan náà ni wọn yóò kó dìde o. Wọn yóò dé pẹ̀lú ìlù àti ijó rakíraki tí wọn yóò máa sọ pé Nàìjíríà làwọn yóò ṣe títí tí ẹ̀mí yóò fi bọ́ lára àwọn. Ṣùgbọ́n tí wọ́n bá ní ọlọ́pàá àti jagunjagun tiwọn, yóò ṣòro kí ìjọba àpapọ̀ tó súnmọ́ wọn. Wọ́n sì lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní orílẹ̀-èdè tiwọn. Ọ̀nà kejì nìyẹn. Ọ̀nà míì ní kí gbogbo àwọn sọ́jà àti àwọn ológun tó kù tí wọ́n jẹ́ ọmọ Yorùbá dìde lápapọ̀ lẹ́ẹ̀kan náà, kí wọ́n ní àwọn ò ṣe Nàìjíríà mọ́, kí wọ́n sì fi ara wọn ṣe gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá, kí wọ́n sì mú olórí orílẹ̀-èdè kan láàrin ara wọn. Nítorí pé jagunjagun ni wọ́n, yóò ṣòro kí ẹnikẹ́ni tó lè kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Yóò sì ṣòro kí ìjọba àpapọ̀ tó sáré wá pé àwọn fẹ́ dá wọn lẹ́kun. Ọ̀rọ̀ náà yóò dogun ni. Èèyàn kan ti ṣerú ẹ̀ rí ṣá o. Ọ̀gágun Emeka Odumegu Ojukwu, gómìnà ilẹ̀ Ìgbò Eastern Region nígbà kan. Nítorí pé wọ́n pa àwọn Ìgbò nílẹ̀ Haúsá, ó kó àwọn sọ́jà ẹgbẹ́ ẹ̀ jọ, wọ́n sì kéde fún gbogbo ayé níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Ìgbò wà àti àwọn jagunjagun wọn. Wọ́n ní ilẹ̀ Ìgbò yapa kúrò lára Nàìjíríà. Láti ọjọ́ náà lọ, Biafra làwọn yóò máa jẹ́. Ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 1967 ni o. Ìjọba àpapọ̀ bá wọn sọ̀rọ̀ títí. Nígbà tọ́rọ̀ náà kò sì yanjú,
ogun bẹ̀rẹ̀ nílẹ̀ Ìgbò lọ́jọ́ 6 oṣù keje ọdún 1967 ọdún 3 ni wọ́n fi jà o. nígbẹ̀yìn Ojukwu àtàwọn ọmọ ogun ẹ̀ sọ̀rẹ́ńdà àwọn Ìgbò sì tún padà sínú Nàìjíríà ni. nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo làwọn Yorùbá ti ṣe tán tàbí tí wọ́n múra láti tọ̀ nínú ẹ̀ o. bẹ́ẹ̀ kò sọ́nà míì tí a lè fi ní Yorùbá nation ju mẹ́ta yìí lọ. ariwo tí àwọn èèyàn kan ń pa kiri orí ayélujára tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yóò máa tan gbogbo yín jẹ pé ẹ bá wa dúpẹ́ àti ní Yorùbá nation o, ọpẹ́ o, Ìgbòho ti gba Yorùbá nation fún wa o, àdúpẹ́ àwọn òyìnbó ti fọwọ́ sí Yorùbá nation o, ṣé bí wọ́n ń tu yín jẹ ni. brother mi kan lórí fáàsì yẹn o brother wa kí àwọn ọlọ́gbọ́n lè máa rí ẹni tó jẹ bí iṣu. kí ló dé tí àwa náà kò jókòó kí a rò pé nínú ọ̀nà mẹ́ta yìí èwo ni Yorùbá lè gbà níbẹ̀. ṣé àwọn aṣòfin Yorùbá ni yóò kó ara wọn dìde pé àwọn fẹ́ yí òfin padà kí Yorùbá lè lọ ni, tàbí àwọn gómìnà yín ni yóò kó ara wọn jọ lọ́jọ́ kan tí wọn yóò ní àwọn ti di Yorùbá nation, tàbí àwọn sọ́jà wo lẹ ní tí yóò gba ilẹ̀ Yorùbá fún yín o. àwọn ohun tó yẹ ká ronú ẹ̀ nìyẹn. káyé jẹ́ kí àwọn aláriwo kan tàn wá jẹ kí wọ́n máa fi yín pa owó lórí ayélujára pẹ̀lú irọ́ bàǹtàbàǹtà kí wọ́n sì máa gba owó lọ́wọ́ ẹ̀yin aráàlú òyìnbó lórí ohun tí kò ṣeé ṣe. àwọn tí wọ́n ń pariwo fún yín pé Yorùbá ti wọ ẹgbẹ́ United Nations, ṣé ẹ̀yin ò mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ni. UNPO lórúkọ tí àwọn kan gbé Yorùbá lọ. ẹni tó bá ti gbọ́ UN nínú ẹ̀ yóò rò pé United Nations ni wọ́n ń wí ni. àmọ́ kì í ṣe bẹ́ẹ̀. ìtumọ̀ UNPO ni Unrepresented Nations and Peoples Organization. UNPO unrepresented, àwọn ẹ̀yà tàbí àwọn èèyàn tí wọn kò ní aṣojú nígbìmọ̀ àgbáyé. ó dájú pé Yorùbá kò sí nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀ nítorí lára Nàìjíríà ni Yorùbá wà. Nàìjíríà sì ní aṣojú nínú gbogbo ẹgbẹ́ tàbí ìgbìmọ̀ tó wà láyé pátá. níṣe làwọn èèyàn wá gbé ẹgbẹ́ yìí bí ẹgbẹ́ ńlá kan tàbí bí ìgbà tó jẹ́ United Nations ló gba Yorùbá wọlé bí orílẹ̀-èdè kan. kí a sọ kó yé ara wa o, láì jẹ́ pé ogun ńlá ṣẹlẹ̀ tí Yorùbá bá Nàìjíríà jagun, kò sí ẹgbẹ́ tàbí ìgbìmọ̀ àgbáyé kan tí yóò gba Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. ìdí ni pé a kì í ṣe orílẹ̀-èdè. tàbí níbo ni àwọn Yorùbá jókòó sí tàbí tí wọ́n dúró sí tí gbogbo wọn sọ pé àfi ká ní orílẹ̀-èdè tiwa. àwọn wo ló jókòó síbẹ̀? ṣé àwọn ọba wa ni àbí àwọn gómìnà àbí àwọn aṣòfin wa? ẹ má jẹ́ kí àwọn èèyàn tàn wá o, tàbí kí a máa tan ara wa jẹ. àwọn kinní kan wà tí àwọn tí wọ́n bá fẹ́ gba Yorùbá sínú ìgbìmọ̀ àgbáyé yóò béèrè kí wọ́n tó gbà wá wọlé, tàbí bí Amẹ́ríkà tàbí orílẹ̀-èdè ńlá kan bá fẹ́ dúró sẹ́yìn wa. àwọn kinní kan wà tí wọn yóò fẹ́ mọ̀ o. àkọ́kọ́ ni pé àwọn wo ni wọ́n ń ṣe gómìnà ní agbègbè yín o? ṣé Fúlàní ni àbí àwọn Ìgbò? ó dájú pé ìdáhùn wa ni pé àwọn ọmọ Yorùbá wa náà ni. wọn yóò tún béèrè pé ǹjẹ́ a ní aṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀? ó dájú pé a ó sọ pé bẹ́ẹ̀ ni nítorí àwọn aṣojú wa pọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré. wọn yóò béèrè pé ta ni olórí orílẹ̀-èdè Nàìjíríà báyìí, Haúsá ni àbí Fúlàní? ó dájú pé a ó sọ pé Yorùbá ni. báwo ni wọn kò ṣe wá ní rò pé oníjìbìtì 419 tàbí oníranù ni wá bí a bá ń pariwo pé a fẹ́ ní Yorùbá nation? wọn yóò ní kí ló dé tí a kò lọ bá àwọn èèyàn wa tí wọ́n wà nínú ìjọba tàbí nílé ìgbìmọ̀ tàbí tí wọ́n ń ṣe gómìnà sọ̀rọ̀. àwọn nìkan ni wọ́n lè jà fún wa. bí bẹ́ẹ̀ kọ́, ẹni bá jáde tó ní àwọn ọmọ ogun Yorùbá kan, ọ̀rẹ́ ò ní yàtọ̀ sí ti Nnamdi Kanu yìí. wọn yóò kàn gbé tí wọn yóò sọ sí tìmọ́lé ni. nígbà tí yóò bá sì fi jáde níbẹ̀ yóò ti di arúgbó. Sunday Ìgbòho ti sọ ara ẹ̀ di èèyàn ńlá nílẹ̀ Yorùbá. akọni kan tó ti fira ẹ̀ hàn ní. ẹ ò ṣe fílẹ̀ sáyé ẹ̀. ó ti mọ̀ pé akọni kan tó lè ṣáájú ogun fún ẹ̀yà wa bí àwọn Fúlàní tàbí ẹnikẹ́ni bá tún fẹ́ máa jẹ wá níyà ni. ajìjàgbara ni. àmọ́ nígbà tí ẹ bá ń lọ orúkọ ẹ̀ pọ̀ mọ́ Yorùbá nation bí ẹni pé ẹ fẹ́ tàn án fẹ́kùn pajẹ ni o. bí ẹ̀yin bá sì tàn án fún ẹkùn pajẹ tán, ẹ ó máa bá ayé tiyín lọ pẹ̀lú àwọn ọmọ tiyín àtàwọn aráalé yín. mọ̀jà mọ̀sá làá mú akíkanjú lógun. akíkanjú tó bá mọ̀jà tí kò mọ̀sá, irú wọn yóò bá ogun tí kò tó nǹkan lọ ni. kí Sunday Ìgbòho wà nípò ajìjàgbara, àwa tí a sì fẹ́ Yorùbá nation, ẹ wò kò sí ohun tó dáa tó o ká wà lórílẹ̀‐èdè tiwa
ká ní ààrẹ àti àwọn olóṣèlú tí a jọ gbọ́ èdè kan náà kí a sì máa pe ara wa ní Yorùbá nation tàbí orílẹ̀-èdè Odùduwà. àmọ́ àyàngbé ajá ni o, ó dùn púpọ̀, ó kàn jẹ́ pé kí la fẹ́ máa jẹ tí ajá yóò fi gbẹ̀ni. ọ̀rọ̀ náà gba ètò, bí a kò bá sì tó dáadáa látilẹ̀ kìnní náà yóò dàrú gbẹ̀yìn ni. bí ọ̀rọ̀ bá dà báyìí, àwọn onílù á ní kò gbá gìràgìrà, kò gbá gìràgìrà, òun tọ́ lọ́hùn ó ṣe, kò gbá gìràgìrà. bí wọ́n bá sì yí ìlú ọ̀hún padà, wọn á tún ní ká fi sùúrù sí, ká fi sùúrù sí o, àròkàn kì í gbóná girigiri kó má tutù, ẹ fi sùúrù sí. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Sunday Ìgbòho àti Yorùbá Nation wò fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o. Sunday Ìgbòho. ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí. ṣé wọ́n rí voice note tí arákùnrin package tó gbé jáde? ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń gbé kiri pé tí ò bá rí báyìí, èyí tá à ń ṣe yìí kò lè work, kò lè ṣe gbá, kò lè ṣàwo. tá a bá sọ di bí àwọn Simon Ekpa ṣe sọ tí wọ́n dà, tá a sọ di bí Nnamdi Kanu ṣe sọ tí ẹ̀ dà, tá a ṣe bí Ojukwu ṣe a lè lọ bì kankan. mo ń bọ̀, ẹ jẹ́ tún pé ìkan lára àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ leaders nínú ìjàǹgbara ìdásílẹ̀ Oòduà Nation, ẹ jẹ́ kí n pè wọ́n wọlé kí wọ́n kọ́kọ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí, kí èmi àròlé kémi náà tó fi tọ̀dọ̀ tèmi kún. ẹ jẹ́ pé bàbá wa yìí wọlé, ẹ jẹ́ pé wọ́n wọlé. ẹ̀yin èèyàn wa, ẹ bá mi máa share ọ̀rọ̀ wà nínú àwọn ọ̀rọ̀ rèé o, a lè fi eléyìí ṣeré. dádì mi, ẹ gbóhùn sókè, ẹ kọ́ bá mi dárúkọ yìí fún gbogbo àgbáyé pátápátá. ẹ ṣeun. èmi ni amọ̀sí Bishop Adésínà Adéyẹmọ. ẹ ṣeun dádì mi. mo kí yín ní pápápá dádì mi, kí ẹ bá lè láàyè láti farabalẹ̀ bá wa yànnàná. ìjẹ́ gbọ́ gbogbo nǹkan tí arákùnrin wa yìí sọ, kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? èmi mọ̀ pé ẹ ti mú àwọn pọ́ìntì kọ̀ọ̀kan jáde nínú àwọn ọ̀rọ̀ yìí, so ẹ ti rí àwọn pọ́ìntì kọ̀ọ̀kan tí arákùnrin wa yìí tó point out. ẹ jọ̀ọ́ bàbá, kí lẹ rí sọ sí i? ẹ ṣé, mo dúpẹ́. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. gba kẹ́ tó gbé voice note bàbá yìí jáde, èmi náà ti gbọ́ ohun tí ó sọ ìjáde yìí. ẹ bá dẹ̀ gbọ́ ibi tó lóun ti jáde wá láti yunifásitì ní Ìbàdàn, ní ibẹ̀ yẹn náà ni àwọn nǹkan tó ń confuse ọ̀pọ̀lọpọ̀ ìjàǹgbara wa ti ń wá Ọ̀yọ́ state. tẹ bá listen sí dáadáa, bó ṣe ń sọ̀rọ̀ síwájú ló tún sọ̀rọ̀ padà sẹ́yìn tó ń takò ohun tó ń sọ. tẹ bá farabalẹ̀ listen sí gbogbo ohun tó ń sọ, tó ń sọ̀rọ̀ síwájú, kó tó parí ẹ̀ ó tún máa sọ̀rọ̀ sẹ́yìn takò ohun tó ń sọ. so kò sí any direction àbí message tó ń pass ju confusion lọ. ó ka 3 steps of exit. kò sí ẹnìkankan tó sọ wípé ní gbogbo àgbáyé pé láti jáde nínú ìlú fọ́múlà mẹ́ta yìí ló wà táwọn èèyàn fi ń jàjà. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn. tó o bá ti jáde nínú ìlú tán, táwọn míì bá fẹ́ jáde, wọ́n lè lo stẹ́ẹ̀pù tẹ́yìn tẹ́ ti lò jáde tẹ́lẹ̀ yẹn lò. pọ̀ kò síbì kankan tó sọ wípé dandan o àfi wípé stẹ́ẹ̀pù báyìí láti lò jáde. no. so ó sọ̀rọ̀ nípa political house of assembly, pé àwọn aṣojú wọ́n á discuss ẹ̀ ní house of assembly. wọ́n láti tán bá discuss ẹ̀, because constitution ò fi àyè lẹ̀ wípé kí Nàìjíríà dissolve. pé so ó díbẹ̀ yẹn pa wípé ọ̀nà àkọ́kọ́ nìyẹn, so ọ̀nà yẹn ti dí bẹ̀ yẹn. ó ní second stage is táwọn gómìnà tán bá lọ reject flag wọn,
then pé àwọn gómìnà láti ní police tiwọn àti military tiwọn, if not federal military máa arrest gbogbo wọn, wọ́n á ṣùṣù wọn kú. Ó sọ àwọn yẹn kò sọ ó ní kò sọ́nà níbẹ̀ yẹn, òun ló ń lànà, òun ló ń di. Àwa ò sọ wípé a fẹ́ lo àwọn gómìnà wa fi gbàlú. A ò sọ wípé a fẹ́ lo àwọn House of Assembly wa fi gbàlú. We have told you that 1999 constitution is a fraudulent constitution and we are not abiding by it. Even Nigeria gangan ní northern Nigeria, they are not working by the constitution. Ṣé constitution Nigeria ní gbogbo náà fi ń rúlu Nigeria ní tí gbogbo ẹ̀rí báṣubàṣu? The constitution is fraudulent and nobody is as working by it. Tó bá gbénu Nigeria olórí dorí ẹ̀ mú ni, tọ́lọ́run bá ń ṣọ́ ẹ wàá máa ṣọ́ra ẹni. Tó bá dẹ̀ wọnú anything that has to do with law, wàá ti lọ wá owó, wàá lọ wá owó ní òfin ní Nàìjíríà. Tó bá ti lówó kò sí place tó lè win. So why are you putting yourself under constitution that doesn't exist, that even the people operating the constitution themselves did not believe in? So who tell you that we want our sovereign state, we want to abide by Nigerian constitution? Constitution tó ti bàjẹ́ láti nígbà tí Nigeria ti expire, the constitution ti expire. Ó tún ní ó ní kò sí registration kankan, ó ní kò sí registration wa kankan tí ó wà ní UNPO. Máa mẹ́nu débẹ̀. Ó mention the third step. Ó mention the third step. Okay, sir. Talking about military coup. Military coup. Ó dẹ̀ sọ̀rọ̀ nípa Ojukwu ló lo style yẹn. And then wípé ó dẹ̀ ṣẹlẹ̀ at that time. So lójú títẹ̀ wípé Yorùbá ò ní ọmọ ogun. So who tell you? Why do you? Nǹkan tí a ò gbé síta ni wọ́n fẹ́ fọgbọ́n mọ̀. Who tell you that Yorùbá did not have military? Who tell you Yorùbá did not have security? Ìta àgbésíta ni wọ́n fẹ́ dọ́gbọ́n mọ̀. Wọ́n fẹ́ fọgbọ́n mọ̀. Yes. Who tell you that Yorùbá did not have security? Ẹ ti mú èrò ọkàn mi jáde kárí bàbá mi. Who tell you that Yorùbá did not have armed forces? Must we tell you that? Olódùmarè. Must you come out and tell you and that you are ní ọmọ ogun bí àwọn train ọmọ ogun wá bí ọdún? Must we come out and tell you that? Wọ́n fẹ́ mọ̀ bóyá tuntun ní gọ́vnọ̀ tó lè take over tí ó bá di woro tí ó lè gbàṣẹ́ lẹ̀. Wọ́n fẹ́ mọ̀. Wọ́n sọ wípé bàbá Akíntóyè sọ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Bàbá yóò ń sùn. Wọ́n ń rán àwọn èèyàn travel káàkiri. You thought that it is a joke or it is a lie? Wọ́n béèrè owó, wọ́n ń raise owó, wọ́n ṣe iṣẹ́ ẹ̀rọ pé bàbá ń fowó jẹun ni. A ti ẹ̀ gbọ́ pé bàbá wa ọ̀nà tún tún mọ́bi tó wọ́n wọ̀. A gbọ́ pé bàbá wa Akíntóyè tẹ̀ mọ́bi tó wọ́n wọ̀. Wọ́n kàn give order ẹ lówó báyìí fún báyìí, ẹ lówó báyìí fún báyìí, ẹ lówó ṣé iye báyìí wà bí ẹ lò fún báyìí. That's what is going on. A ti ẹ̀ gbọ́ pé bàbá wa ọ̀gọ́ tún travel lórílẹ̀‐èdè kan láìpẹ́ yìí. What's going on? You just come out and confuse people. Mo láti ẹ̀ tún gbọ́gbọ́ pé bàbá wa Akíntóyè òǹgọ́ tún travel lórílẹ̀‐èdè kan láìpẹ́ yìí fún àwọn nǹkan kan. Bẹ́ẹ̀ni lóṣù yìí dẹ̀ ni táwọn èèyàn máa rí nǹkan tó ti ṣé wọn mọ̀ wá ni wọ́n pe bàbá wá síbẹ̀. Kò yé wọn ni. Tó ní pé United Nations ò mọ̀ wá kìíní kan ò mọ̀ wá nígbà tí wọ́n fún wa ní go ahead fún identity wa. A ò sọ pé United Nations ni ó gbà wá. No, United Nations ò kí ń gbà wọn kí ń fún àṣẹ lórí ìlú. No, tí ìlú bá ti lómìnira ló máa wọ ẹgbẹ́ United Nations. But àwọn wo ni ó wà nínú United Nations? Àwọn orílẹ̀-èdè ẹgbẹ́ ní United Nations. Àwọn orílẹ̀-èdè ló wà nínú United Nations. Now, ohun tí a sọ òun ni UNPO, Unrepresented Nations and Peoples Organization. Ẹ̀ka abẹ́ United Nations ni wọ́n wà. United Nations is an organization. Òun náà ṣe ń pè ní United Nations Organization. Kò sí ẹgbẹ́ kan tí ò ń ṣe organization. UNPO is an organization. But ojúṣe wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ojúṣe UNPO òun ni ẹ bá wa mójútó àwọn ìlú tí wọ́n jẹ́ pé orílẹ̀-èdè ni wọ́n.
ṣùgbọ́n wọn ò tí ì lómìnira, ẹ bá wa mójútó wọn so that bí wọ́n ṣe ń gba òmìnira wọn ẹ bá wa ṣèrànlọ́wọ́ fún wọn pé kò ní máa dógun. Òun náà ṣe ń tò gbogbo ìgbésẹ̀ àǹkó ní ọ̀nà òfin ó lè má lè dógun. Now ojúṣe United Nations òun ni àwọn orílẹ̀-èdè tó ti lómìnira bí wọ́n ṣe ń ṣe káràkátà pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn àti bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ lórí àwọn aráàlú wọn tàbí àwọn ẹ̀yà míì tó fẹ́ lómìnira kúrò lábẹ́ wọn kí wọ́n máa gbé ìgbésẹ̀ yìí ní abẹ́ òfin àgbáyé kó má máa dogun. The main priority of United Nations and every organization tó jáde lábẹ́ United Nations is to create peace in the whole world. Kó gun wá máa ṣẹlẹ̀ because United Nations was created after Second World War and the whole world signed treaty wípé wọn ò ní jagun báyìí mọ́. So èwo ni ó tún bẹnu àtẹ́lu UNPO sí United Nations. Kò yé èwo ni ohun tí ò mọ̀ ló fẹ́ máa béèrè. Kò mọ̀ wípé for the fact that UNPO recognizes kí UNPO tó recognize yín àwọn bàbá Akíntóyè gan wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe àti àwọn oyè ọdún wọ́n máa investigate ẹ̀yà yín wọ́n máa investigate yín wọ́n ìdí tẹ́sí fẹ́ kù lábẹ́ ìlú yẹn ṣọ́fì àjẹ́ wọn á wò kó tó di pọ́n lè approve yín United Nations gangan tún máa mọ̀ nípa ẹ̀ wípé okay approve wọn so that iṣẹ́ á lè máa lọ lórí ọ̀rọ̀ tiwọn títí tí wọ́n lè fi dòmìnira kí àwa tó wá lè gbà wọ́n sọ́dọ̀ tiwa as a UN. The whole world organization work together. You cannot isolate World Bank from United Nations. You cannot isolate World Health Organization from United Nations. You cannot isolate World Court. That is International Court of Justice. That is United Nations Court. You cannot isolate World Court out of anything world organization. They are all departments from out of United Nations, but they have autonomy. So èwo wá ní èyí tó ń relegate ẹgbẹ́ kan sí kan. Now nínú ọ̀rọ̀ ẹ̀ ó tún gbé jáde ó ní nígbà tí gbogbo ọ̀nà mẹ́ta tó ń kà yìí lójú títí ọ̀nà mẹ́ta yẹn nìkan ní tí ò bá sọ́nà mẹ́ta yẹn ò lè lọ. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Òṣèlú tó sọ fún ẹ bẹ́ẹ̀ ẹni ọ̀nà tẹ́yìn bá ti lè lọ ẹ lọ nìyẹn táwọn míì bá rí pé ẹ lọ bẹ́ẹ̀ yẹn táwọn náà bá fẹ́ lọ wọ́n á wo ìgbésẹ̀ yín as a case study. Làwọn náà tún lè máa gbé ìgbésẹ̀ bíi ti yín yẹn gbé as a case study. Ta ló sọ fún ẹ pé ọ̀nà mẹ́ta tí wọ́n kà lẹ́yìn nìkan náà lè fi lọ? Ta ló sọ fún ẹ pé a fẹ́ jagun ni? Bàbá Tító yìí sọ fún ẹ pé àjagun. Àjagun o. Ṣàṣọ fún ẹ pé a fẹ́ lo àwọn olóṣèlú wa ni ní business pẹ̀lú àwọn olóṣèlú wa. Ṣàṣọ fún ẹ pé a fẹ́ ràn àwọn gómìnà wa ṣẹ́ ni ní business pẹ̀lú àwọn gómìnà wa. Ó tọ́. So ta ló sọ fún ẹ wípé ọ̀nà mẹ́ta tí wọ́n wá kà lẹ́ ó ti dí? Kò sí nǹkan tá ló wá ní pé àyàfi tí a bá jagun. Ta ló sọ fún ẹ pé a máa jagun nígbà tó tún máa parí ọ̀rọ̀ ẹ̀ ó tún sọ wípé àfi pẹ̀lẹ́kùsù ní ká fi ṣe ó ń sọ̀rọ̀ síwájú òun náà ló tún padà sẹ́yìn so kí ni information tó ń pass gangan kò yé èèyàn you are just creating confusion because you are an orator ẹnìkan ti gbówó fún kó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn á jáde á sọ̀rọ̀ àtọ́ bá ti rí tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn bí ọmọlúwàbí you will think that he's a responsible person. I don't understand. So àwa èèyàn wa ní ká wà focus ká mọ ibi tá à ń lọ. Bẹ́ẹ̀ni. Àwa ní ká mọ ibi tá à ń lọ. You don't have to tó wá wà nínú ọjà ariwo máa pọ̀. Wàá gbáriwo onírú, wàá gbáriwo aláta. Wàá gbáriwo eléwédú, wàá gbáriwo ẹlẹ́ran. Inú ọjà ló wà. We are still in agitation. You hear different kind of unwanted information. O ní láti wà lábẹ́ direction ẹni tó mọ̀ wípé aṣíwájú ẹni you stay with it. You stay with it. We have a leader. Sunday Igboho àti Baba Akintoye. They never tell you that they are not doing Yoruba, they are not doing Oduduwa nation again. Because we have talked about Yoruba. Kárí ayé ni o, they are removing that word Yoruba.
gradually. So I fẹ́ kí Odùduwà yẹn kó máa come up everywhere, and our new documents are now coming now with Oduduwa Nation. We want to go down with that Yoruba. So that's it. That doesn't mean we pay all the former documents to gbé Yoruba dání, pé they are no more legal. They are legal. Fẹ́ fa wàhálà pẹ̀lú Ọ̀yọ́ ni. If not, we will stand on that name. Ọ̀yọ́ nìkan kọ́ ló ń jẹ́ Yorùbá. But we don't want to drag that name. So a fi ilẹ̀ fọ́yọ́ pẹ̀lú gbogbo àwọn àìṣedédé tó ti wà pẹ̀lú orúkọ yẹn. So we want that Oduduwa, which was the first name that we start with, and now we want to continue with it. So that is all about that. So now ó sọ̀rọ̀ nípa báwo ni ó ṣe ó dákọ̀ àwọn ìbéèrè kan tí àwọn countries tó recognize wa pé àwọn ìbéèrè tó máa béèrè lọ́wọ́ wa ṣáwọn kìíní mọ̀ táwọn ṣé òun wà lára àwọn diplomats tó ń jáde kiri ni báwo ló ṣe mọ ìbéèrè tó máa béèrè káàkiri. À ń sọ̀rọ̀ wípé àwọn countries kan ti mọ̀ nípa orílẹ̀-èdè wa. Recently ẹ bá wà nínú meeting tá a ṣe ní Monday, ẹ ṣáà gbọ́ information tó jáde lẹ́nu the directorate diplomat tó wà ní South Africa. Ẹ gbọ́ information nǹkan táwọn South Africa tó ìhà tó kọ sí wa. Ṣé àwọn people ṣé wọ́n fẹ́ ká máa táṣìírí síta ni? A ò nílò ẹ̀. People need to stay focused with Baba Akintoye and Chief Igboho and stay on that. Don't listen to Ariwoja. We have more than 16 countries that recognize Yoruba, recognize Oduduwa Nation. More than 16 countries. I only like to mention orúkọ wọn. And àwọn politician wa, àwọn governor wa, àwọn ọba wa, they are in our support. We don't have to mention their name. You don't have to start confusing people with your orator on this thing. You don't have. There is nowhere in the world when diplomatic issue is being exposed. Can you expose diplomatic issue? Iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ ni wọ́n sọ fún yín. Iṣẹ́ yẹn dẹ̀ ń lọ. Ẹ dẹ̀ ń rí evidence. Bẹ́ẹ̀ni. Like our ID came out. Àwọn èèyàn wa tó tún travel wọn ní diplomatic passport. Owó wa jáde wọ́n náwó wa. Owó wa jáde, you are exchanging it. And you ojókòó sí Ìbàdàn ńbẹ̀, you don't know your left from your right. Ó ń gbóhùn jáde nítorí pé ó ti lè sọ̀rọ̀ sórí afẹ́fẹ́. So I beg, please, ẹ jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ pé such a people like this, you don't need to listen to them. Ó bá lè farabalẹ̀ listen sí wọn. Ẹ ní pé bó ṣe ń sọ̀rọ̀ síwájú ló tún sọ̀rọ̀ padà sẹ́yìn. Bó ṣe ń ju òkò síwájú ló tún sọ òkò sẹ́sẹ̀ ara ẹ̀. Ó ní ẹ máa jagun ní. Ó tún ní pé pẹ̀lú ẹ̀kúsù la máa fi ṣe. Gbogbo gangan ló ń sọ mẹ́. You don't understand. Ó ní kí ó láwọn èèyàn ń béèrè pé kí ló lóye túnṣe ń bẹ̀bẹ̀ fún láti yọ orúkọ wọn kúrò nù wanted, pé ó ń visit àwọn ọba kiri, pé ṣé ó yẹ kó máa ṣe gbogbo yẹn, pé ogun ló yẹ kó declare once and for all, kákú jagun yẹn lẹ́ẹ̀kan náà. Àwọn ará Ọ̀yọ́ tiẹ̀, àwọn ará Ọ̀yọ́ ara wọn, àwọn ìbéèrè táwọn ń béèrè nìyẹn. He doesn't have any questionnaire káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire that is saying that. Tó bá jẹ́ wípé nǹkan tí gbogbo àwọn èèyàn ń sọ nìyẹn, báwo ni gbogbo àwọn èèyàn káàkiri ilẹ̀ káàròjíire ṣe ń tẹ̀lé Ìgbòho lọ bẹ̀bẹ̀ àwọn lọ́dọ̀ àwọn lọ́balọ́ba yẹn káàkiri? Báwo lè ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Ṣé báwọn ará Ọ̀yọ́ wọn náà ni wọ́n sọ wípé àwọn ò tẹ̀lé Ìgbòho mọ́ nítorí ó lọ sí igbá ó lọ sáwo? Ṣàrán wọn ṣẹ́ ni? Àrán wọn ṣẹ́ o. So you should stop confusing people with such orator. Tó bá ti gbowó, ó ti ṣiṣẹ́ owó tó gbà, kò sí wàhálà. Kókó but tó ẹ̀rí nígbà tó wá fẹ́ parí ẹ̀ ó wá dance to the tune of Ìgbòho táwọn èèyàn máa ti Ìgbòho ta ló sọ pé ṣé Ìgbòho ọmọ ìkókó ní Chief Ìgbòho àbí kò mọ left from his right? Ṣé Chief Ìgbòho kò mọ left from his right? Àwọn èèyàn ló ń tì kó máa lọ bẹ àwọn ọba àbí Chief ò mọ̀ pé òun láti lọ bá àwọn bàbá òun kí wọ́n tẹ̀ lórí nǹkan tó gbé kúrò, àti wípé ní ọ̀dọ̀ àwọn ọba ló ti ń sọ fún wọn pé a nílò òmìnira wa táwọn ọba dẹ̀ sọ pé a mọ̀ bẹ́ẹ̀.
bàbá ń gbà tí bàbá o ẹ ti ẹ̀jẹ̀ rán yín létí eléyìí ńgbà tí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ tí wọ́n dọ́dọ̀ lọ́wọ́ fọ̀wọ̀ bàbá pé èdè kan wọ́n pé èdè kan bẹ̀ yẹn pé bàbá mi ẹ dáríjì mí bàbá dọ̀bálẹ̀ bàbá ẹ dáríjì mí tó bá jẹ́ pé mo mọ̀ ni pé ó ká mi lára ni pé àwọn ìran mi ni wọ́n ń pa bí eléyìí òun ni mo ṣe tètè dìde pé ó yẹ kí n kọ́kọ́ wá sọ fún yín àbí kí tiẹ̀ kọ́kọ́ wá bá yín kí n sọ fún yín ṣùgbọ́n mo lọ dáṣẹ́ yẹn ṣe láyé ara tèmi ṣùgbọ́n bàbá mo ti padà báyìí ẹ gbè wá lẹ́yìn ẹ tì wá lẹ́yìn ká lè kojú àwọn tó ń pa wá yìí bàbá dọ̀bálẹ̀. àwọn balaláṣẹ ilẹ̀ àwọn ló máa direct ọmọ wa bẹ́ẹ̀ ni bàbá ìní o jáde bàbá ìmọ̀ ìjáde gbogbo wọn náà ló pariwo pé olóyè dáṣe ni kò dọ́dọ̀ àwọn lọ́balọ́ba kò gbàṣẹ àwọn lọ́balọ́ba ó yẹ kó béèrè lọ́wọ́ àwọn ọba gangan tó nílẹ̀ bí ò tiẹ̀ lè lọ́dọ̀ àwọn olóṣèlú bẹ̀ta àwọn ọba tó nílẹ̀ ó yẹ kó béèrè wọ́n tún wá gbégbèsè yẹn sìn ẹ̀túnṣe ló ń bẹ̀bẹ̀ kiri ó yẹ kó dáwọ́ ọ̀lẹ̀ náà kó dáwọ́ ọ̀lẹ̀ mélòó ni ìbọn tó ti ní Zamfara báyìí wọ́n ti kó bọ́n jáde fáwọn politician àwọn tí wọ́n kọ́ bọ́ ṣe ń yìnbọn mélòó ni ìbọn tó ti ní níwọ̀n tó pé ogun ló yẹ ká dálẹ̀ bí tojú kú ó yẹ ká dógúnlẹ̀ bí tojú kú ní ká máa ṣe bí tàwọn Biafra. Ìbàdàn àtọ̀yọ́ tó wà ń bẹ̀ yẹn ìbọn mélòó náà ti kólẹ̀ tó fi lé àwọn Fúlàní. Mọye báńdíìtì tó ti wà ní ugbó tó lóye ní ká kọ́kọ́ lé dànù náà lọ́yọ̀ ń bẹ̀ kátikati. Bàbá ẹgbọ́n sókè jàre ẹgbọ́n sókè dádì rí àwọn gáìsì rẹ̀. Àwọn èmi ti finish analysis ẹ̀ ló lọ́rọ̀ kátikati ló ó kàn fẹ́ make speech ni kọ́kọ́ bá confuse àwọn èèyàn wa ni kọ́ bá wà confused just stay focused. Ẹ ṣeun. Yeah, that's it. Yeah, Oòduà nation. No going back. Bàbá wa kọ́ sọ̀rọ̀ bí yìí o nígbà tí mo sọ pé rúbà ó ní kì í ṣe rúbà mọ́ pé dúà ni o. No. Ó ní dúà ni. Rúbà ń dùà ní àṣìlò pọ̀. Bóyá ó rò pé báyà Yorùbá wà nínú rúbà yẹn. Bóyá ó rò pé báyà Yorùbá wà nínú rúbà yẹn. Yorùbá kọ́ ni rúbà. Ṣé ti gbọ́ o wọ́n ní kí Yorùbá kọ́ o wọ́n ní Yorùbá kọ́ o wọ́n ní Yorùbá kọ́ o. Tẹ́ bá dé Russia rúbì ni wọ́n ná rúbì. Ṣé Yorùbá wà bẹ́ẹ̀? Rúbì ni wọ́n. So òkúta iyebíye a particular level of gold ló ń pè ní ruby. So rúbà ti wá òkúta iyebíye ni orúkọ tá à ń pè nìyẹn tẹ bá dẹ̀ wo símbò ẹ̀ gold ni so a máa tún ìtàn orúkọ owó yẹn pa so bó rúbà ń dùà náà ni kò sí wàhálà. ẹ ṣeun mo dúpẹ́ ọ̀rọ̀ ló gbọ́ yìí arákùnrin wa kí tiẹ̀ lórúkọ tí wọ́n pe arákùnrin yìí mo fẹ́ dárúkọ ẹ̀ kó lè mọ̀ pé òun làwa ń bá wí jẹ́ n wò wọ́n test ẹ̀ sí mi dáìpọ̀ orúkọ péèjì ẹ̀ níbẹ̀ tẹ́ jẹ́ kí n sá ok arákùnrin tí wọ́n pè ní Yorùbá World Center Yorùbá World Center ló fi gbé péèjì ẹ̀ dìde Yorùbá World Center mi ìpolówó yín ń bí náà bẹ̀ tí mo kọ̀ rí pé ẹ máa ń sọ̀rọ̀ ńgbà míì ẹ̀bẹ̀tẹ́lẹ̀ tẹ sọ́nsìn ó fẹ́ rí ìgbà tó kó wọ́n gbé owó fún yín pé kẹ́ fi sọ̀rọ̀ yẹn jáde láti lè fi confuse àwọn èèyàn ẹ sọ nípa security pé wọ́n sọ pé wọ́n ní security kan síbì kan pé àwọn èèyàn kọ́kọ́ ń gbowó àwọn èèyàn kọ́kọ́ ń ṣe èmi àrólé ọmọ bàbá tẹ́tẹ́ ọmọ Olúmọ ìkọba lọ́la JP ajìjàngbara fún ilẹ̀ Oòduà àwa láwọn aláṣọ àdúrà dáadáa tó yẹ pé wọ́n máa ń gba àdúrà dáadáa ni o dáadáa àní wọn lọ́wọ́ tí yìí ṣe pé eré tó yẹ pé tó lóye bá pàṣẹ lẹ́ni pé ó ti yá ẹ lọ gbàdúrà ń bì kan bí wọ́n máa lọ wọ́n lọ gbàdúrà ń bẹ̀ so bẹ̀tẹ̀ ọ̀rọ̀ kan tí bàbá mi sọ ń bì ó ní bàbá yẹn fẹ́ gbọ́ nǹkan tí ò mọ̀ ni àṣírí tí ò mọ̀ ló fẹ́ gbọ́ bó ṣe ń lọ lábẹ́lẹ̀ ló fẹ́ gbọ́ òun náà lẹ́yìn mo dé fi gbé ètò yìí dìde pé ibi tí iṣẹ́ Odùduwà nation dé dúró rèé o pé kẹ́ wá gbọ́ dáadáa fún àǹfààní èyí tẹ̀ ń gbé fídíò yìí kiri. now mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá lọ sí ọ̀dọ̀ àwọn ọba fún àǹfààní ẹ̀yin fún àǹfààní ọ̀rọ̀ tí arákùnrin sọ wípé bàbá ó tún ń lọ ọ̀dọ̀ lọ́balọ́ba ó ń bẹ̀bẹ̀ kiri pé ṣèbó sọ pé Odùduwà nation ló fẹ́ gbà
ó yẹ kó kàn déédé dá ogun lẹ̀ bíi ti Ojukwu ẹni kó rìfà sí ọ̀rọ̀ ogun Ojukwu ó yẹ kó pé ńgbà tí wọ́n pa àwọn ọmọ Ìgbò ní ilẹ̀ Haúsá Ojukwu ní láti declare pé àwọn ò ṣe Nàìjíríà mọ́ látàrí àwọn èèyàn wọn tí wọ́n pa ó ti yé so ìyẹn náà lóòótọ́ ó tó jà fún ó tó jà fún now ẹ̀yin wá ẹ wá wò pé kó declare bẹ́ẹ̀ kò ní láti bẹ̀bẹ̀ kò ní láti ṣe anything mọ́ kógun kọ̀ máa jà á bí ẹ̀yin èèyàn mi kò rí bẹ́ẹ̀ yẹn kò lọ bẹ́ẹ̀ yẹn èmi alára àrólé èmi gan believe pé bó ṣe lọ yìí ká kú dá ogun lẹ̀ ká dá gbogbo ẹ̀ lẹ̀ ìgbà tí bàbá wa sọ pé mega rally ń bọ̀ tí mo ní mega rally ń bọ̀ tí bàbá wa Akíntóyè ní big mega ẹ bá rántí ẹ rí i pé a ṣe ìpolówó big mega rally kan pé ó máa wáyé pé mega rally òun la máa fi kúrò nínú Nàìjíríà gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ la gbé fídíò yẹn èmi àrólé mo mọye fídíò tí mo ṣe gbàrà tí mo gbọ́ pé bàbá wa ti declare pé ó yá o mega rally ti dé mo ní láti gbéra lọ sínú ìkànnì kan tí Olódùmarè kó àwa olóríire gbajúmọ̀ olókìkí ènìyàn tó kó wa jọ sí tí à ń pè ní àrólé baba 1010 fans club mo lọ ọbẹ̀ ẹ̀yin èèyàn mi ó ti yá o agogo ìgbàlà tí àwọn aládùúrà wa tó máa ń lù tó fi ń gbàdúrà agogo àtijọ́ ni wọ́n nídìí ti gbàlódé gbogbo ẹ máa agogo tí àwọn kérúbù àṣẹra òun ni kérúbù àṣẹra fún làwọn guys tá à ń sọ̀rọ̀ yìí wọ́n máa ń pray dáadáa tọkùnrin tóbìnrin wọ́n máa ń gbàdúrà gbàlágùn fún ilẹ̀ kóòtù òjìire náà ní láti kúrò lóko ẹrú kí ni mò ń gbìyànjú láti sọ tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí egun wa le pé ó ti yá ká kúkú bẹ̀rẹ̀ náà ní káwọn aládùúrà máa because àwa kan mọ̀ pé àwọn ológun àwọn tó ń jẹ́ warrior wọn á lọ ṣe tiwọn àwa tó yẹ pé à ń ṣe ó ti yé tó yẹ pé aláṣọ àdúrà làwa gbójúlé a máa pray tiwa bá ní ìgboro àbí ní ibòmíì ó ti yé egun ti le ṣùgbọ́n nígbà tá a tún wá rí táwọn bàbá yẹn wá wò pé no kì í ṣe bá a ṣe fẹ́ gbégbá nìyẹn kò kọ́kọ́ yé mi kódà èmi gan kọ́kọ́ fẹ́ ṣe bí i pé kí ló wá ń ṣẹlẹ̀ ọdún mélòó la fẹ́ fi ṣe kí ni ẹjẹ́ á da kíní irú ẹjẹ́ á fọ́ kíní lójú kí everybody mọ bí ẹni bá máa kú bí tọ̀rọ̀ àwọn èèyàn mi kan wọ́n lẹ ẹni bá máa kú kó kú ẹni bá máa kú kó kú tó bá ti sọ̀rọ̀ yẹn mo bá kọ́kọ́ ṣọ́ọ̀kì akọ́ṣe bí bá kú ẹni bá máa kú kó kú ẹni bá máa kú kó kú àwọn wo ló fẹ́ kú yẹn ṣé ìṣọmọ yo ṣàwọn tá à ń jà fún náà máa kú yẹn ó máa kọ́kọ́ ṣe bí bá kan pé ẹjẹ́ àdàrú ẹni bá máa kú kó kú ẹni bá máa kú kó kú so mo máa gbé ẹni bá máa kú kó kú mo dẹ̀ láwọn èèyàn sílé tó pé à ń sọ̀rọ̀ Yorùbá à ń sọ̀rọ̀ Oòduà nation gan nínú wọn ṣì ń gbọ́n mú pé ó lè ṣe ṣá ṣé àwọn guys yóò ní sí lára àwọn tó máa kú because wọ́n létí wọn fi gbọ́ràn ẹni bá máa kú á kú ẹni bá máa kú á kú ìyẹn máa ṣọ́ọ̀kì mi bákan so èmi wò pé náà pé ó dà ẹni bá máa kú kó kú ẹni bá máa kú kó kú ká kú da ìyá àwọn èèyàn ń kú lójoojúmọ́ rẹ̀ dìbò ogun yẹn ò tiẹ̀ ṣẹlẹ̀ ogun ń jà wọ́n pa àwọn èèyàn lójoojúmọ́ so it's better ká kú ká má kọ̀ waste ẹni tó lágbára wọ́n pa èyí tí ò lágbára it's better ká má kọ̀ waste ara wa bẹ́ẹ̀ ká kú lọ kú jagun yẹn ṣùgbọ́n mi mọ̀ pé àwọn àgbààgbà wa bàbá wa Professor Banji Akíntóyè àṣẹ bàbá wọ́n ń lo ọpọlọ tó sọ pé àwa ọmọ Oòduà pé a ní káàkiri àgbáyé mi mọ̀ pé ọpọlọ yẹn òun ni bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá olóyè ọmọ Adéyẹmọ ni wọ́n apply lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ìgbà tó dẹ̀ ṣe mo kọ̀ ṣáà rí pé mo bẹ̀rẹ̀ sí ní gba àwọn fídíò kan wọ́n bẹ̀rẹ̀ sí ń ju àwọn fídíò kan sí mi láwọn àgbààgbà kan pé àrólé wo báyìí àwọn gáìsì wọ́n ti wà mí báyìí àwọn gáìsì wọ́n ti wà mí báyìí àwọn gáìsì wọ́n ti wà mí báyìí wọ́n ti pọ̀ mí báyìí àwọn ẹ̀kọ́ ìjà ogun olóró tó wà lọ́wọ́ wọn rèé àwọn nǹkan ìjà ogun olóró tó wà lọ́wọ́ wọn rèé wọ́n ti wà níbí wọ́n ti wà níbí wọ́n ti wà káàkiri wọ́n ti sọ̀ráǹdì wa wọ́n dẹ̀ mọ̀ pé ìta gbé lọ́wọ́ ẹ̀ tó bá lè rí bẹ́ẹ̀ wọ́n máa wọlé wá láì tí ìjagun wa pa pẹ́rẹpẹ̀rẹ sí everybody so fún díẹ̀ yìí kì í tí ì ṣe nǹkan tó kàn nìyẹn o ọ̀nà tá a máa gbé gbà rèé mo dẹ̀ dúró ó dáa báwo ló tún ṣe máa lọ a nílò ètò ààbò tó múnádóko báyìí Oòduà nation ẹ jẹ́ kó sì kọ́ dúró bí ilé náà ẹ já kọ́kọ́ wipe bàbá ìkọlá àwọn leader wa yẹn ní ṣé mo mọ̀ pé kì í ṣe gbogbo àwọn ọmọ kóòtù òjire ló ní ìgbàgbọ́ nù nǹkan tá a ṣe ń ṣe yìí
mo ní bẹ́ẹ̀ ni a fẹ́ make sure pé a dáàbò bo àwọn yẹn náà a ní sọ pé torí pé àwa kan ti gbọ́ àwọn tí ò tí gbọ́ gan pọ̀ ju àwa tá a ti gbọ́ lọ so a gbọ́dọ̀ kọ́kọ́ dáàbò bò wọ́n ètò ààbò ń sìn òun ló ṣe kókó bólóyè ọmọ Adéyẹmọ ṣe gbéra nìyẹn bàbá dẹ̀ jókòó pé ó dáa báwo ló ṣe máa wá ṣe kinní yìí tó máa rọ̀ òun lọ́rùn wanted bẹ lórí bàbá wọ́n ti síìsì àkáǹtì bàbá ò rí àkáǹtì kankan báwo làwọn ṣe máa ṣe ọ̀rọ̀ yìí tó fi máa lọ bó ṣe yẹ kó lọ wanted orí wọn ìgbọ́dọ̀ kúrò ṣé ẹ mọ̀ pé tó bá yẹ pé àwa fi ro ti ara wa lọ́dọ̀ èmi àròlẹ́sìn mo láwọn afàdúrà jagun tó yẹ pé tí n bá pè wọ́n lóru wọ́n á jáde wọ́n á gbàdúrà tí n bá pè wọ́n lọ́sàn-án eléyìí ò sọ̀rọ̀ ẹnu wọ́n á jáde wọ́n á gbàdúrà ṣùgbọ́n ṣé gbogbo àwọn èèyàn wa yẹn la lè ṣe ààbò yẹn fún pé kó máa pray fún kí ọwọ́ Fúlàní má ká wọn bàbá ní ọ̀nà àti ṣe kinní yìí kó lè wà òkè òun ni wípé ká kọ́kọ́ ṣe ètò ààbò fún ilẹ̀ Kóòtù Òjìrè náà kí ààbò wà ṣùgbọ́n kí ààbò yìí tó wà ńkọ́ àwọn nídìí láti kọ́kọ́ yọ wanted eléyìí tí wọ́n gbélé wọn lórí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ yọ ọ́ so with that àwọn á lè láǹfààní láti rìn káàkiri bàbá yìí tún jókòó tún wò pé gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ oníkálukú mú tiẹ̀ wá bàbá olóyè lè dáṣe kínní gbogbo àná la máa ń sọ pé olóyè nìkan ò lè dáṣe tẹ́ bá sọ pé olóyè nìkan ò lè dáṣe kí lẹ̀ ń rí fáà sí àwọn ọba aládé ilẹ̀ Kóòtù Òjìrè olóyè nìkan ò lè dáṣe kí lẹ̀ ń rí fáà sí ẹ̀ ń rí fáà sí fáwọn àgbààgbà tí wọ́n bẹ ní ilẹ̀ Kóòtù Òjìrè bàbá yìí dẹ̀ ó tún fi èjì pẹ́ẹ́ta ó múra pé ó dáa ó tún wá ń yalé ọba lẹ́yọ kọ̀ọ̀kan ẹgbẹ́ wanted kúrò lórí òun tó bá ti sọ yẹn tán bàbá tún sọ ètò ààbò in tó mọ̀ ni mò ń try brother wa tó sọ̀rọ̀ ìtàn ń sìn Yorùbá World Center àbí World Center òun ni mò ń try láti correct àti gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ bá gbé fídíò yẹn lọ́wọ́ tẹ́ wá pé níbo ni Sunday tí ẹ wà lọ báyìí níbo lolóyè ń gbé wá lọ báyìí ibi tó ń gbé yín lọ ni mò ń sọ fún yín yẹn o òun ni mo ṣe lo táìtù ètò yìí pé ìdí rèé o tí gbogbo wa fi gbọ́dọ̀ dìde láti jàgbá ilẹ̀ wa tí mo mí kì í ṣe pé ká gbébọn ká gbógun tí ìyẹn bá máa wáyé ọwọ́ Ọlọ́run ló ti máa wáyé ìyẹn tó bá pé in tó máa bá lọ nìyẹn ṣùgbọ́n tó bá máa bá yẹn lọ inú igbó wa ti clean inú igbó wa tí gbogbo àwọn olórí burúkú ti wọ̀ á ti parẹ́ á ti kúrò ààbò á jẹ́ tẹ̀yìn tẹ́ wà nílùú kò ní sẹ́ni tó máa wọlé tó máa wá kidnap yín tó máa gbé yín olúwọnú igbó lọ máa gba ransom kò ní sí mọ́ inú igbó ti mọ́ nǹkan tí olóyè ọmọ Adéyẹmọ gbé lọ́wọ́ ń sìn nìyẹn ńgbà tó dẹ̀ dọ́dọ̀ ọba ọ̀rọ̀ yín tẹ́ máa sọ wípé kò lè dáṣe yẹn ó tún fi bẹ ọba yẹn pé bàbá ọlọ́wọ̀ fọ̀wọ̀ ẹ má bínú sí mi ó yẹ kí kọ́kọ́ wá sọ́dọ̀ yín kọ́kọ́ wá fẹjọ́ sùn náà pé mo máa fẹ́ dìde o àbí kí n tiẹ̀ sọ fún yín dádì mi bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàǹgbà yẹn ní sọ pé mi ò wá ṣùgbọ́n ẹ foríjì mi dádì torí pé mo dá ṣe bó ṣe ká mi lára ni ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ yẹn bàbá yẹn dẹ̀ dìde ó ṣàdúrà fún olóyè ọmọ Adéyẹmọ wọ́n ní wọ́n máa gbégbèsè ó ní mo ṣe ṣe ètò yẹn tí mo sọ pé ẹ bá mi máa dúpẹ́ ẹ bá wa máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ nítorí pé àti gbogbo àwọn ọba aládéládé tí olóyè ọmọ Adéyẹmọ dọ́dọ̀ wọn torí pé iṣẹ́ ti ń lọ lábẹ́lẹ̀ báyìí lórí wípé kí wọ́n tẹ̀dí kúrò lórí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ nǹkan tí èmi àti yín tá gbọ́dọ̀ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lé lórí nìyẹn ń sìn lórí bí wọ́n ṣe máa gbé wanted yẹn kúrò lórí wọn because tó bá gbé wanted bàbá lè rìn bó ṣe wù wọ́n wọ́n á lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe so ìdí nìyẹn tí àwa ò fi lè pè é lógun ìdí nìyẹn tí a fi ń lo ọpọlọ tí wọ́n fi ń pè wá ní ọmọ Oòduà pa lọ́pọlọ àwọn ará òkè ọ̀hún ṣèbẹ́yìn náà rí bọ́n ṣe tiwọn kì í ṣẹ̀bi wọn náà pípa tí ìjọba pa wọ́n jù òun ló pọ̀ jù tó fi rí bẹ́ẹ̀ tó fi dé pé àwọn náà dájú okay now mo rí fídíò kan lẹ́ni gan sìn tí mo sì fẹ́ play pé gbogbo ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè o tí ẹ bá wà nínú army àbẹ wà nínú ọlọ́pàá tó jẹ́ pé ilẹ̀ Ìgbò lẹ wà àsìkò tẹ́ ẹ wà yẹn gbọ́dọ̀ resign ọ̀rọ̀ ṣe ń bọ̀ lórí ẹ̀ mo máa fún yín ní fídíò yẹn tẹ́ máa rí máa fún yín ní fídíò yẹn so ẹ̀yin èèyàn wa ibi tá a dé dúró sí ẹja focus ẹja ṣe kíni
ẹja focus torí ibi tá à ń lọ ò jìnnà mọ́ ibi tá a kàn ń yà ló pọ̀ a lè ṣe declaration Oòduà nation bí ṣe onítìrí lẹ pè wá ni ṣebí kí gbogbo ẹ lè dàrú náà ní onítìrí fi dìde kí gbogbo ẹ lè dàrú kó má lójúmọ́ so bá ṣe ń ṣe òun ni kẹ́ ẹ jẹ́ kájọ fọwọ́ kúnra wa kájọ máa ṣe lọ tí olóyè ọmọ Adéyẹmọ tó bá gbé wanted kúrò lórí wọn tí bàbá free ẹ̀yin náà ẹ rí yàtọ̀ ẹ̀ nílẹ̀ Kóòtù Òjìrè ẹ máa rí yàtọ̀ ẹ̀ ẹ máa rí ìyàtọ̀ ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń wọlé tó ń jí yín gbé tó ń ṣe tó ń gbé yín gbé yẹn ẹ rí i pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá wá ṣe yẹn tán kódà inú yín gan á máa dùn láti pè fún Oòduà nation because ara ọkàn yín á balẹ̀ ó ti yé so bọ́n ṣe ń ṣe nílẹ̀ Ìgbò ẹ̀ lè expect ẹ̀ pé bẹ́ẹ̀ la ṣe fẹ́ ṣe tiwa because èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn yàtọ̀ sí tọ̀dọ̀ tiwa èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tó fi ń hùwà tán hù yẹn ó yàtọ̀ sílé tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa bó ìṣe wù kó ìrí tó kátẹ̀gbà pé àwọn olóṣèlú kọ̀ọ̀kan wọn dájú ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn náà ló wù kó máa tẹ̀jẹ̀ ọmọ Kóòtù Òjìrè lẹ̀ wọ́n lè kówó jẹ wọ́n lè ṣe oríṣiríṣi nǹkan kì í ṣe gbogbo wọn ló wù so bá a ṣe ń ṣe nǹkan wa ó yàtọ̀ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní Tinubu mo ló yẹ mo ló wà lára àwọn kan bá àti ẹ̀ pa gbogbo àtẹ́wọ́ fún pé o ṣé o ó yẹ ká pàtẹ́wọ́ fún Tinubu díẹ̀ pé o kú iṣẹ́ Tinubu ṣe àwọn iṣẹ́ kan mo máa try láti fi àwọn iṣẹ́ yẹn wọ̀nyí lórí fídíò tí mo ṣe lọ́wọ́ yìí táwa náà ta jẹ́ ọmọ Kóòtù Òjìrè tá a máa wò ẹ má já wo àwọn nǹkan tá à ń wò yẹn ṣé rí àwọn nǹkan kan wà náà tá a tún máa fojú wò òun ni mo máa fún yín lẹ́ni tẹ́ máa rí ṣé rí àwọn iṣẹ́ kan wà tó yẹ pé bàbá yìí gan tún ṣe ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń lò mo ṣe fẹ́ lò yìí tó tí n bá lò mo fẹ́ lò yìí ó tún máa tún fẹ́ cast mi ì fẹ́ cast ẹ̀ rárá so àwọn kọ̀ọ̀kan ń lọ lọ́wọ́ tẹ̀yìn èèyàn wa ò lè mọ̀ táwa yìí dẹ̀ mọ̀ Tinubu gbé àwọn ìgbésẹ̀ kan ó ń gbé àwọn ìgbésẹ̀ kan ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo kọ̀ bẹ́ẹ̀ bàbá ìbáṣọdún 4 lolódùmarè sọ pé máa lò ìbáṣọdún 8 lolódùmarè kọ mọ́ yín torí Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ so ìbáṣọdún 8 ìbáṣọdún àwọn ò gbàdúrà ẹ̀ pé kẹ́ lu ọdún 8 kí kẹ́ tó pín orílẹ̀-èdè fún wa àgbàdúrà ẹ̀ rárá sà àdúrà tá à ń gbà nìyẹn pé tẹ́ bá ti lu ọdún 4 kẹ́ dẹ̀ gbé orílẹ̀-èdè yìí kẹ́ pín oríkà kú máa bá tiẹ̀ lọ àdúrà wa nìyẹn so àwọn kókó ń ṣẹlẹ̀ yín èèyàn mi tó yẹ pé mo máa sọ lẹ́ni afẹ́rí bákan lára yín ṣùgbọ́n òótọ́ ni mo já yín sí ṣùgbọ́n kí n tó lọ lórí ọ̀rọ̀ yẹn mo ní àwọn fídíò kan láti fún yín number 1 lórí ọ̀rọ̀ pé ibo lọlọ́kọ̀ wà yín lọ gbogbo wa náà láti rí ibi tí ọkọ̀ wà wá lọ báyìí ètò ààbò òun la kọ́kọ́ fẹ́ ṣe a lè declare Yorùbá nation a lè declare Oòduà nation lẹ́ni gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná aláàárẹ̀ máa jàgbá ẹni máa kú á kú ẹni máa kú á kú àwọn tó máa kú yẹn ta ni wọ́n ṣé èèyàn ẹ ò ní sínú wọn tó bá gbọ́ pé èèyàn ẹ wà nínú wọn báwo ló ṣe máa rí sí ẹ a mọ̀ pé ìjàngbara náà anything ló lè ṣẹlẹ̀ bẹ̀tí gbogbo nǹkan ẹ̀ làwa náà ń wò pé ta bá lo style ta bá clean gbogbo nùgbò wa tó ìjẹ́ pé àwọn olóṣèlú nìkan ló kù àjọ mọ́ bá ṣe máa fèsì ara wa èèyàn á dùn jà kì í ṣe pé báyà máa declare lẹ́ni àwọn Fúlàní á ti máa pa wá lẹ́yìn láti abúlé wa wọ́n ti máa pa wá wọ́n ti máa pa wá wọlé wọnú ìgboro tó bá ìmọ̀ wá yá wá ní olóyè Ìgbòho ni òun ló ṣe nǹkan tí òun ló pa wá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ iná lẹ́tún máa sọ jáde ẹ̀ ní sọ pé ogun ló yẹ ká fi ṣe tá bá máa fogun ṣe á jẹ́ pé àwọn olóṣèlú wa ló ìwà kù àwọn ọ̀jẹ̀lú tí wọ́n fẹ́ ká lọ á lè mọ̀ bá ṣe jọ máa fèsì ara wa ní ìtùbí ìnùbí á mọ̀ bá ṣe máa ń du ara wa bẹ̀tà ń jà níta wọ́n ti ń pa wá nínú igbó Fúlàní ti ń pa wá níta wọ́n ti ń empty gbogbo abúlé wa wọ́n ti empty gbogbo city wa ṣé ìjàngbara nìyẹn abẹ́ ẹ̀ wọlé ẹ̀wẹ̀nu ọkọ ni ẹ̀ ń wo nǹkan tó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ni so tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ tí ọmọ Adéyẹmọ tí wọ́n gbé wanted kúrò lórí ẹ̀ tí lẹ́yìn wanted tí wọ́n fún ọmọ Adéyẹmọ lọ́tọ́rìtì tó fún lágbára láti wọnú igbó dásẹ̀ríà fáwọn Fúlàní ẹ̀rí ìyàtọ̀ ẹ̀ láàrin ìgboro so kò jẹ́ bó ṣe jẹ́ láàrin yẹn now sí ẹ̀yin brothers and sisters mi tí ẹ wà nílẹ̀ Ìgbò mi ò ní sọ pé kẹ́ máa bọ̀ lé torí a ti pariwo a ti falantia
àti kékèké àti yányányán ṣùgbọ́n dà pé à ń ṣeré bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ogun lọ lọ́wọ́lọ́wọ́ ṣe pé mo máa ń sọ ṣe wá lélẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí ẹ má gbàgbé o èmi àtàwọn ará bí àjọ máa ń ṣe ìpàdé oṣooṣù la máa ń ṣe ìpàdé oṣooṣù ni so mo dẹ̀ mọ̀ pé mo máa ń sọ fún yín pé gbogbo ṣe ń lọ lèmi náà mọ̀ ṣùgbọ́n lójú àwọn nǹkan tí mo lè sọ síta ṣùgbọ́n àwọn nǹkan kan tí n bá lè sọ síta màá pa lẹ́nà fún yín màá fi pòwe jáde ẹ̀yin èèyàn mi tẹ́ bá wà nínú iṣẹ́ ológun tán bá ní ilẹ̀ Ìgbò náà fẹ́ kó ẹ lọ jọ brother mi sister mi màá fẹ́ ìdà kó tender kó resign kó kọ lẹ́tà yẹn pé o ò ṣe mọ́ nítorí pé àwọn gáìsì fẹ́ ránró wọ́n fẹ́ ránró kí lorúkọ dìmánà tó ń mú tó ń sọ kó lọ ṣẹ̀wọ̀n ọdún 6 yìí Sẹ̀mọ̀ Ẹ́pà ẹgbọ́ pọ́ ti fún ní ẹ̀wọ̀n ọdún 6 Nnamdi Kanu dẹ̀ wà níbi tó wà ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni mo sọ fún yín ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ìwọ tó bá jọmọ Yorùbá tó bá kó ẹ lọ bẹ̀ẹ́ sọ fún ọ pé ò lọ àbí kó dọ́jì kó padà sílé torí pé tó bá lọ ó ṣe kó má padà o àwọn ará bí pẹ̀lú àwọn ọmọ ogun wọn tó ń jà gbogbo wọn ti wọ́n ẹ jẹ́ sáré fún yín ní fídíò ìkẹsáré rí pápápá kẹ́ lè fi mọ̀ nǹkan tí mò ń sọ so that kẹ́ lè mọ̀ pé ogun gan ń jà kẹ́ lè tètè fọwọ́sowọ́pọ̀ ká lè tètè ṣẹ́gun tọ̀dọ̀ tiwa gbogbo àwọn bandit tán lé nílẹ̀ Ìgbò gbogbo wọn ti wà ní south west mo ń bọ̀ ẹ jẹ́ sáré fún yín ní fídíò yìí fídíò yẹn dà báyìí ṣé mo ti gbé wọlé ṣá mo ń bọ̀ o ok jẹ́ sáré gbé wọlé kẹ́ lè mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ ẹ bá mi pín ètò iṣẹ́ ẹ̀yin èèyàn mi ó yẹ kẹ́ ẹ mọ̀ mi pé tí bá ti wà lórí ètò mi ò wá ṣeré mi ò béèrè wá kò béèrè wá ni mo ń bọ̀ ìyàwó lélẹ̀ ẹ jẹ́ ń gbé wọlé bẹ́yìn máa fẹ́ kẹ́ wo fídíò yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni o gbàrà tí wọ́n gbọ́ pé wọ́n ti jẹ́ẹ̀lì arákùnrin wọn sí ibi tí wọ́n jẹ́ẹ̀lẹ̀ sí lọ́hùn ní Finland ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹni aláṣọ dúdú báyìí pé pa ni ẹni aláṣọ sójà pé pa ni ẹni aṣọ tó bá ṣàtìrí pé aṣọ yìí o òfin ṣiṣẹ́ fújọba ni pé pa ni o kí ni mo sọ fún yín ẹ̀yin èèyàn mi pípa ni wọ́n ń pa wọ́n o ó ń dà báyìí ok òlélẹ̀ now ẹ farabalẹ̀ dáadáa máa play video mo tiẹ̀ ti gbé wọlé gan tẹ́lẹ̀ gan mi ìkọrí ni mo ti gbé wọlé gan tẹ́lẹ̀ mo ń bọ̀ o ẹ ṣe sùúrù ẹ jẹ́ n play video tó ó ṣe ń ṣẹlẹ̀ ní o so kẹ́ lè mọ̀ pé ok. Umunze kita ataka oneme. Hey, ala obuchenda nini. Umunze kankana mega. Ala obuchenda ni. Hey, umunze kankana me. Obuchenda nini na ba. Àwọn èèyàn kan pásítọ̀ ní ẹgbẹ́ pásítọ̀ dáadáa o ẹ̀jẹ̀ pọ̀ sí mọ́tò fẹ́ẹ́. Umunze kone mega. Ni brenu maruga. Ni brenu maru. Ni guy. Ni brenu maruga. Ni brenu maru. Ni ndani. Umunze kone mega mwana life. Ni ndani. Hey, Chineke me. Umunze kone me. Umunze. Hey! Umunze kone me. Hey! Chineke umunze. Àná òde yìí nìyẹn ṣẹlẹ̀ o mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n jọ ń yé wa pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé olórí wọn tẹ́lẹ̀ wọ́n ṣe sùúrù fún pé báyìí ó máa jáde ìyẹn Nnamdi Kanu wọ́n ti charge ẹ̀ ń sè pé apààyàn ni ó fẹ́ gbógun wọ ìlú Èkó ó ní kó máa pọlọ́pàá gbogbo evidence fídíò ẹ̀
wọ́n play ẹ̀ so fún díẹ̀ yìí fúnra wọn ti rí pé eléyìí ò lè jáde pé àfi tó bá báyẹ̀ bẹ̀rẹ̀ ló máa dàgbà sí tó máa darúgbó sí ìyẹn tí orílẹ̀-èdè tá à ń sọ yìí tí ò bá tí ì dé ní o náà wọ́n tún wò pé ẹnì kejì wọn nígbà tí ẹni tá a dárúkọ yìí tí ìyẹn wà níbi tó ń tì mọ́ ó ti yé yín wọ́n tún wò pé ẹnì kejì wọ́n tún ṣe sùúrù díẹ̀ fún pé bóyá wọ́n máa fi ilẹ̀ wọ́n tún gbẹ̀sùn tiẹ̀ náà jáde pé òun náà wà lára àwọn tó ṣe kí ni o tó fi ọwọ́ sowọ́pọ̀ láti máa pa àwọn ọlọ́pàá àwọn náà gbé evidence wọn jáde pé kò sí tó jọ o pé gbogbo àwọn guys yóò ṣe problem o pé àwa gọ́gọ́ la kò decide pé a ṣe Nàìjíríà mọ́ o náà wọ́n tún wá ti fún yẹn ní ẹ̀wọ̀n ọdún 6 ìdí nìyẹn o tẹ́ fi rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí so wọ́n wá jẹ́ kó yé wa ń ṣe pé késekése ní Nàìjíríà tí ì rí ẹ̀yin èèyàn mi eléyìí ò ń ṣeré o àwọn ọ̀rọ̀ míì wà tí mo mọ̀ ṣùgbọ́n tí mi ò lè sọ ń bì yìí o tí mo mọ̀ tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mi ò lè sọ ṣùgbọ́n òun ni mo ṣe ń sọ mo pálẹ́nà fún yín mo ti eléyìí ò tiẹ̀ ṣọnà ìwọ tó bá jọmọ Yorùbá bá yóò jọ o wà lọ́lọ́pàá o wà ní kinní tètè lọ wá àtúnṣe yálà kó o tètè gba transfer padà sí South West because ó bá gbé ẹ lọ Haúsá náà kò safe ilẹ̀ kóòtù òjire ló fi dà ipò ṣì wà peaceful fún everybody yín so nínú kó tètè ṣe kó tètè sọ fún ẹ pé kó tètè sọ fún ọ pé o fẹ́ kó transfer ẹ torí pé ilẹ̀ Ìgbò ó máa hot lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó máa lágbára gan o ó máa hot gidi tó máa gbóná gidi jọjọjọ so ìyẹn dúró bẹ́ẹ̀ ṣé ẹ̀yin náà ti rí bó ṣe ń lọ ńbẹ̀ yẹn ṣé ẹ ti rí bó ṣe ń lọ ńbẹ̀ yẹn mo ń bọ̀ ẹ jẹ́ ṣẹ́ mi mu mo ń padà bọ̀ ẹ jẹ́ ṣẹ́ mi mu ẹ̀yin èèyàn mi ó sì ní fídíò tá a máa fi wọ̀nyí ẹ jẹ́ ń sáré ṣẹ́ mi mu pápápá ìṣòro dúpẹ́. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dollar, subscribe sharp sharp.